ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o ẹ̀yin èèyàn látàrí gbólóhùn tí orílẹ̀-èdè Israel tí wọ́n fi sórí ẹ̀rọ ayélujára. àwọn orílẹ̀-èdè Israel ò ṣeré o látàrí àwọn ẹṣin òkọ́kú lórílẹ̀-èdè Nàìjíríà. àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò ISWAP àtàwọn bandits terrorists. ẹ tó wá gbọ́ ọ̀rọ̀ tí orílẹ̀-èdè Israel tí wọ́n fi sórí ẹ̀rọ ayélujára o látàrí ìgbésẹ̀ tán fẹ́ gbé látàrí àwọn afẹ̀míṣòfò ISWAP bandits Fúlàní Boko Haram tẹ́ ń dorílẹ̀-èdè Nàìjíríà láàmú. tẹ́ ẹ̀ bá gbàgbé ìṣẹ̀lẹ̀ náà ti ń ṣẹlẹ̀ ó ti tójọ́ mẹ́ta tí àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà tẹ́ sì ń sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé kẹ́ lọ wá àtúnṣe sí àwọn afẹ̀míṣòfò tí ń wọlé ìjọsìn pàápàá jùlọ tẹ́ ń dó sójú òpópónà tẹ́ ń gbá àwọn èèyàn wọgbó tẹ́ ń gbowó ribiribi. ẹ̀yin èèyàn kí ni orílẹ̀-èdè Israel sọ? ẹ wá nǹkan fìdílé nǹkan ẹ pín fọ́nrán yìí ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. ẹ má gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bá àbá tó ṣe mú fúnra wá lóòrèkóòrè lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà. àdéhùn wa là ń múṣẹ o pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mọ́ wá sí etí ìgbọ́yín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ́ fi etí ara yín gbọ́ bí gbogbo nǹkan ṣe ń lọ lábẹ́ ọ̀run ìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà. tọ́ ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ kí n yànnà náà fọ́nrán yìí létí yín ká ṣe pápápá. ẹni tó jẹ́ aṣojú orílẹ̀‐èdè Israel mọ̀ ló mọ̀ fi fọ́nrán kan sórí ẹ̀rọ ayélujára tó sì ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ọ̀nà tí Israel fẹ́ gbà ran orílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ látàrí àwọn afẹ̀míṣòfò tó gba orílẹ̀‐èdè Nàìjíríà kan. ẹni tó jẹ́ aṣojú orílẹ̀‐èdè Israel tí orúkọ rẹ̀ ń jẹ́ Michael Freeman ó mọ̀ ló bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá sì gbàgbé lọ́sẹ̀ tó kọjá ẹni tó jẹ́ Prime Minister ìyẹn Benjamin Netanyahu ó mọ̀ ló sọ̀rọ̀ ní orílẹ̀‐èdè Amẹ́ríkà ìyẹn ní Florida ló sọ̀rọ̀ pé àwọn ti ṣetán o látàrí báwọn ó ṣe gba orílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò tó ń yọ orílẹ̀‐èdè Nàìjíríà lẹ́nu pàápàá jùlọ tí wọ́n ń ṣiṣẹ́ láabi tí ń gbà àwọn èèyàn wọgbó tí wọ́n sì ń gba owó ribiribi. ṣùgbọ́n lẹ́ni ẹni tó jẹ́ àbáṣẹ́dọ̀ orílẹ̀‐èdè Israeli ní Nàìjíríà ó mọ̀ ló mọ̀ sójú abẹ́ ń kó látàrí ìgbésẹ̀ tí orílẹ̀‐èdè Israeli fẹ́ gbé. ó ní sẹ́rí ọ̀nà tí àwọn fẹ́ gbà ran Nàìjíríà lọ́wọ́ ó ní ọ̀nà náà ní intelligence sharing. ó bá mọ̀ tẹ̀síwájú nù ọ̀rọ̀ rẹ̀ ó ní sẹ́rí gbogbo èmi ní information gbogbo ibi tí àwọn afẹ̀míṣòfò ISWAP bandits àwọn terrorists tán farapamọ́ sí àti ibi tán gbà wọlé pàápàá jùlọ ibi tán ti ń gbé wọn ìjà olóró tán ti ń gbé wọlé fún wọn ó ní gbogbo ẹ̀ pátá làwọn fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ tó jẹ́ pé ó ní àwọn á fi gbé Nàìjíríà níjà látàrí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. ó láwọn mọ̀ pé orílẹ̀‐èdè Nàìjíríà orílẹ̀‐èdè olómìnira ni pé àwọn ó sì bu ọlá àti ọ̀wọ̀ fún orílẹ̀‐èdè Nàìjíríà. ó ní gẹ́gẹ́ bí orílẹ̀‐èdè olómìnira ó ní ṣẹ́wárí ọ̀nà tí àwọn fẹ́ gbà ran orílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ ó láwọn ò gbọ̀nà pé báyà wọn fẹ́ yin bọ́ǹbù ó ní ọ̀nà tí wọn ò gba abẹ yẹn lọ ó ní ṣùgbọ́n mẹ́tọ̀dù táwọn fẹ́ lò ní information sharing ó ní ọ̀nà tí àwọn fẹ́ lò láti ran Nàìjíríà lọ́wọ́ nìyẹn. ó ní àwọn sì mọ̀ pé tí àwọn bá ti dá sí tí àwọn sì share intelligent pẹ̀lú Nàìjíríà ìpèsè rí àwọn afẹ̀míṣòfò orílẹ̀-èdè Nàìjíríà ìpè gbogbo wọn pátá làwọn ó ṣẹ́gun wọn pàápàá jùlọ àwọn ISWAP àwọn terrorists pé gbogbo wọn làwọn ó ṣẹ́gun wọn. ṣé wá rí ẹni tó jẹ́ aṣojú orílẹ̀-èdè Israeli ìyẹn lórílẹ̀-èdè Nàìjíríà ló bá tó tẹ̀síwájú ó ní sẹ́rí ìgbésẹ̀ tí àwọn fẹ́ gbé yóò jẹ́ kí ààbò kó wà ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ lórí àwọn Kìrìsìtẹ́nì. ló bá tó tẹ̀síwájú nínú àlàyé tó ń ṣe o ó ní kódà ó ní kì í ṣe Kìrìsìtẹ́nì nìkan làbó máa wà lórí rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà o ó ní àti àwọn mùsùlùmí àti àwọn ẹlẹ́sìn mìíràn ó ní gbogbo wọn làbò tó dájú tó máa wà lórí wọn látàrí àwọn afẹ̀míṣòfò tó ń yọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu. ó ní ẹ lọ fọkàn balẹ̀ gbogbo ìgbésẹ̀ náà là á ti ń gbé tó sì jẹ́ pé dúndùn lọ́sàn-án oṣù. ó wá ní sẹ́rí ìgbésẹ̀ tá à ń gbé yìí pé gbogbo èèyàn tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ni ó jẹ àǹfààní ẹ̀. wọ́n ní interest táwọn ní ni pé torí pé láti bá Nàìjíríà ṣiṣẹ́ papọ̀ kẹ́ lè ṣẹ́gun àwọn afẹ̀míṣòfò ẹ̀rù lẹ́ni ẹ̀rù lọ́la kí gbogbo ẹ̀ kó lè dùn ìgbàgbé lórílẹ̀‐èdè Nàìjíríà kí gbogbo nǹkan kó lè wà lálàáfíà. ó ní tí àwọn ní interest nínú ẹ̀ nìyẹn o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ Prime Minister orílẹ̀-èdè Israel tí orúkọ rẹ̀ ń jẹ́ Benjamin Netanyahu tó fi sórí ẹ̀rọ ayélujára ìyẹn ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tí ń bá ẹgbẹ́ Evangelical Christian sọ̀rọ̀ ìyẹn ní Florida ní orílẹ̀-èdè Amẹ́ríkà. ẹ̀yin èèyàn ó tó tún lọ tá a tún ní ká mú wá sí etí ìgbọ́yín rẹ̀ ibi tá a fi àdàgbà ètò ìsọlẹ̀ sí rẹ̀ nítẹ̀yìn náà bá nílé ròǹgbà ẹ jẹ́ ká gbọ́ lábẹ́ fọ́nrán yìí bó bá tó ṣe ń lọ a tún mọ̀ mú wá sí etí ìgbọ́yín ẹ pín fọ́nrán yìí ẹ pín lógúnlógún kẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. adéhùn alámúṣẹ lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà pé
gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mo wá ṣe tí ìgbọ́yín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ́ fi etí ara yín gbọ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè ẹ tẹ subscribe button kẹ́lẹ́ mọ́ jàǹfààní bàbá tó ṣe mú fúnra wa àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dẹ̀ àní bọ́ sọ́wọ́ agbénipa o ire lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.